ìkànnù ọmọ Akálà wá lọ ilé ẹjọ́. Wọ́n ní wọn ò ríjà parí látìgbà tí wọ́n ti sìnkú Akálà. Ó wá lọ ilé ẹjọ́. Ó wá gba ilé ẹjọ́ lọ. Ó wá ní kí wọ́n wú òkú bàbá àwọn, kí wọ́n wá ṣe DNA test. Ó ní kí Akálà ọmọ sinmi. Ó ní kó ọmọ ìyá aláró ọmọ sùn, tí bá ń sùn kí wọ́n jí. Mo ní nítorí kíni? Wọ́n ní nítorí ogún ẹ̀ tó fi ilẹ̀ náà ni. Nítorí ilé tó fàágùn kọ́. Nítorí ọrọ̀ tó kójọ kó tó lọ. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀. Ẹ̀rù ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti sùn mi. Ẹ̀rù ń yọ mí bá, ẹ̀rù máa ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti rọ̀run. Akémi nìkan nísàré gbogbo ẹbí àrèlé. Akémi nìkan nísàré gbogbo ọ̀rẹ́ àrèlé o. Ẹ̀rù ń yọ mí bá, ẹ̀rù máa ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti sùn mi. Oríyọmí Hamzat sọ púpọ̀ lórí ọ̀rọ̀ ikú Akálà. Ọjọ́ àbákú òun náà ládèrè ọmọ ènìyàn òṣùwọ̀n láàyè. Ìkan nínú ọmọ Àlàó Akálà òun náà lọ jáde pé àfi kí àwọn ṣe DNA kan lè mọ ẹni tó jẹ́ ojúlówó ọmọ Akálà. Kí ló fà ni pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ láti pín ogún Akálà, òun náà ni wọ́n ní Akálà ní ẹ́stéètì ńlá kan o. Ṣùgbọ́n ẹ́stéètì tó ní yìí kan lè mójúlówó ọmọ. Àwọn tán lẹ́tọ̀ọ́ sí ogún bàbá wọn, òun náà làwọn kan ti ń jà tán pera wọn ní ọmọ ọkọ ọmọ àlè. Yorùbá Parapọ̀ náà lẹ́ ń gbọ́ yìí, ẹ subscribe síbẹ̀, torí bá bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o. Ẹ jẹ́ á gbọ́rọ̀ látẹnu Oríyọmí Hamzat. Adébáyọ̀ Àlàó Akálà, ó mà ṣe o, iná wá dilẹ̀ lẹ́yìn àsùnsùjẹ. Ìkànnù ọmọ Akálà wá lọ ilé ẹjọ́. Wọ́n ní wọn ò ríjà parí látìgbà tí wọ́n ti sìnkú Akálà. Ó wá lọ ilé ẹjọ́. Ó wá gba ilé ẹjọ́ lọ. Ó wá ní kí wọ́n wú òkú bàbá àwọn, kí wọ́n wá ṣe DNA test. Ó ní kí Akálà kí wọ́n jí kó má sùn ní kòtò. Kí wọ́n fọ́ gbogbo táìsì tí wọ́n fi ṣe ilé ìkẹyìn rẹ̀ lọ́ṣọ̀ọ́. Kí wọ́n tún wú jáde ní bọ̀rọ̀ gidi. Kí wọ́n wá gbé òkú Akálà gẹ̀gẹ̀gẹ̀. Tó bá ṣe yín ni wọ́n bá kí wọ́n kó. Bí wọ́n bá run orí ẹ̀ ń bẹ̀ kí wọ́n kó. Bó ṣe gun ni wọ́n bá kí wọ́n lọ lúbúlúbú. Bí wọ́n bá sì bá ẹran kí wọ́n padà gé. Kí wọ́n wá gbé lọ laboratory. Kí wọ́n lọ rèé jọ́. Kí wọ́n wo kẹ́míkà tí ń bẹ ńbẹ̀. Kí wọ́n wò bóyá ó bá tara àwọn ọmọ méjèèjì mu. Nítorí kíni ó jẹ́? Wọ́n nítorí ilé ńlá rẹ̀ tó kọ́. Ó láwọn ẹ́stéètì ńlá kan. Wọ́n ní lódìjà ń gba Akálà kú tán. Wọ́n ní wọ́n pé ó ní owó ńlá ní báǹkì tilẹ̀ yá àti tòkè òkun. Níbi tí wọ́n ti rí náírà, dọ́là àti pound sterling. Wọ́n ní nítorí eléyìí, Akálà ò gbọ́dọ̀ sun àsùnfojú lérun. Wọ́n ní kí wọ́n jí Akálà bí bá ń sùn lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá ń kẹ́ lọ́wọ́ kí wọ́n ní wọ́n dọ́wọ́ kẹ́ ìdúró náà. Wọ́n ní nítorí pé àwọn máa ń jà sí tó fi ilẹ̀ lẹ́yìn tó ti lọ. Ó mà ṣe o. Inú mi bàjẹ́. Inú mi bàjẹ́. Ẹ̀rù ń bà mí. Ẹni tó sì wẹ́jú lẹ́rù ń bà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, mo kí ọ̀rẹ́, mo kí ọ̀tá, mo kí kò jọ̀rẹ́ kò jọ̀tá. Ọ̀rọ̀ lọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n la fi kọ́ra ẹni. Ẹ̀rù ń bà mí. Ó ga o. Ó ga o. Ṣé ẹ sá ti ra bán? Ṣé ẹ sì ti ra ẹ̀tù?
ṣé ẹ ti ra àyà, ṣé ẹ ti rẹ̀pà, ṣé ẹ ti kó owó fọ́mọ líle, ṣé ẹ ti tójú bọ gbogbo bí ẹ fẹ́ tójú bọ̀. Ẹni tó bá fẹ́ gbérí ṣé ẹ ti sọ kí wọ́n ti pa wọ́n dànù. Ẹni ó bá tún fẹ́ gbìyànjú ṣé ẹ ti parí gbogbo ètò. Ṣé ẹ ti sáré bẹ́ẹ̀ sì wọlé primary, ṣé ẹ ti ń gbìyànjú bẹ́ẹ̀ sì wọlé secondary, bẹ́ẹ̀ ti wọlé ìjọba tẹ́ sì rí ìjọba ṣe. Tẹ́ bá tiẹ̀ wá wọlé náà tán kọ́, síbí oúnjẹ náà lẹ́jẹ̀ báwa náà ṣe jẹun, omi náà lẹ́mu báwa náà ṣe mu mi. Ẹ kàn lè jẹun tó wù yín, ẹ lè wọṣọ tó wù yín, ẹ lè lọ bí ó wù yín, ẹ sì lè mọ ọbọ kílẹ̀ ọmọ. Wọ́n ní bọ́ láyà kó ṣèkà, tó bá rántí ikú Gáà kó sòótọ́. Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà ní mẹ́rù bà mí. Mo rántí inú ọyẹ́, mo rántí inú ooru, mo rántí inú ọ̀gìnìtì, mo rántí ọjọ́ ìgbẹlẹ̀, mo rántí ọjọ́ ẹ̀wọ̀ tí Adébáyọ̀ ọmọ ìyá aláró, ọjọ́ tí ó dòru dúdú bojú, tí ó dúró lójú ọ̀nà dọ́kọ̀ dúró, táwọn onímọ́tò, àwọn ọlọ́kọ̀ èrò àtọlọ́kọ̀ àdáni tí wọ́n fi lẹ́bùn, tí ó sì di ẹ̀bùn ọ̀hún ó dilé. Mo rántí ọjọ́ tó tẹ̀lé àwọn èèyàn ńlá láàrin ìlú tí ó gbébọn tẹ̀lé wọn. Mo rántí ọjọ́ tí wọ́n sùn tí Adébáyọ̀ Àlàó Àkàlà ò ní sùn. Ọjọ́ tọ́mọ olówó ń jarunpá, tádébáyọ̀ ò gbọ́dọ̀ fojú kun oorun nítorí àti tọ́jú ọmọ tiẹ̀ náà. Ọjọ́ tí sáré jìnnìjìnnì, tí bẹ́rí bíi kétí ẹ̀ ó jábọ́, tí jansẹ̀ mọ́lẹ̀ bíi kẹsẹ̀ ó fòyọ. Ó ṣiṣẹ́ ajé títí. Adébáyọ̀ padà wá dolóṣèlú nígbẹ̀yìngbẹ̀yìn. Ẹ̀yìn tákàlà dolóṣèlú tán kọ́ o. Bó tiẹ̀ sàwọn kan kó tó dalága ìjọba àbílẹ̀. Mo mọ talága ìjọba àbílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó tó padà di gbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọ̀pẹ́ kò jìnnà tí bàbá Rashidi Ládọjà wọlé tán tó ń ṣèjọba, tákàlà náà sì ń tẹ̀lé gẹ́gẹ́ bí gbákejì rẹ̀. Ọ̀rọ̀ yí bìrí, ìjà Adédìbú, àràrùn bọ́ǹbù lọ́wọ́. Wọ́n rí ìrànlọ́wọ́ ìjọba òkè látọ̀dọ̀ Ọbásanjọ́, wọ́n gbọ́n Rashidi yọ. Kí ni wọ́n gbọ́n bàbá Ládọjà kúrò nípòsí? Ní Àkàlà dọ̀bálẹ̀ wọ̀ nígbà ó dé Mọ̀lété. Bí wọ́n ṣe ń búra fún tán nílé ìjọba, ó ní Mọ̀lété yá. Ẹ wá rántí adúrú ẹni ó soríire. Ṣé ẹ lè gbàgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́nà rẹ̀ ńlá? Ẹni tí ń wáṣẹ́ tá a fún níṣẹ́, ẹni tí ò rí jẹ tẹ́lẹ̀ tó dẹni tí ń jẹ sẹ́kù. Mo mẹni ó parí ilé alájà méjì láàrin oṣù méjì nínú ìjọba Adébáyọ̀ Àlàó Àkàlà tí ò sì ralẹ̀ tẹ́lẹ̀ kó tó dé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dáa fún lọ́rùn ẹ̀yìn. Abarapá ti gbogbo ayé ọ̀kùnrin tara ẹnìkan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n dá bàbá Ládọjà padà. Wọ́n ní kí Rashidi ó parí ìjọba rẹ̀ títí ṣe bọ̀ tẹ́lẹ̀. Ó béèrè oṣù 11 tí Lákàlà lò. Wọ́n ní wọ́n jọ ní mandate ni, igbákejì ẹ̀ ni wọ́n jọ dìbò fún wọn ni. Wọ́n tún wá túbọ̀ dì nígbà tí wọ́n parí ìjọba àtàkọ́kọ́ o. Lákàlà bá tún wọlé o. Àlàó Àkàlà sì ṣèjọba. Àyàwó fẹ́rú, àyàwó fọ́mọ, atọ́jú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn ẹ̀yìn. Adébáyọ̀ Àlàó Àkàlà. Ọjọ́ ń kó fura pé Ìbàdàn gba ti Ládọjà púpọ̀. Àwọn kan sì ń bínú pé kò jẹ́ Rashidi ó ṣèjọba. Ló bá fowó kó wọn mọ́ra. Ó di bùjẹ́bù dànù. Láyé bá yórúkọ ẹ̀ padà. Ló bá di ATM. Bàbá tẹwútẹwú. Adébáyọ̀ Àlàó Àkàlà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè gbàgbé ìjọba Adébáyọ̀ Àlàó Àkàlà. Ó sọ̀pọ̀lọpọ̀ èèyàn dó lóṣèlú. Ó táyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe. Àkàlà kì í wẹ̀yìn wò bó bá fẹ́ ṣe ọ́ láàánú. Kíákíá ìní ṣe ọ́ lóore. Àkàlà ṣèjọba. Àkàlà gbìyànjú.
òṣèlú yí padà, Akálà tún bọ́nà míì lọ, oríṣiríṣi ẹgbẹ́ ló tún ṣe o. Ṣùgbọ́n Adébáyọ̀ Àlàó Akálà ó padà kú o, ó kọ́lé rẹpẹtẹ, ó ní mọ́tò tí ò lóǹkà, ó bímọ, ó sì sáyé, ó ráyé wá ó ráyé lò ó sì ráyé sí. Akálà ṣe dáadáa. Ìpẹ́ Ògbómọ̀ṣọ́ ò jẹ́ gbàgbé Akálà láéláé. Bá fẹ́fẹ́ Ògbómọ̀ṣọ́ tó bá níta Akálà báwo, afẹ́fẹ́ ọ̀hún ò ṣe eré. Ohun Ògbómọ̀ṣọ́ tó bá ràn kò yẹ kó dálé Àlàó Akálà sí, torí pé Akálà sọ Ògbómọ̀ṣọ́ ló kọ rẹ̀. Lẹ́yìn Akíntọ́lá, bàbá Lámilámi, Adégòkè, Ọládòkè, Akíntọ́lá tó ṣe bẹbẹ l'Ógbómọ̀ṣọ́, Àlàó Akálà ló tún kàn, ẹni ẹ bá rí ẹbí. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí, ẹ̀rù ń bà mí. Àníṣe ẹ ti rà bán, ṣé ẹ ti kó àwọn tí wọ́n mọ̀ bá yín náà yàn jọ, àwọn tí wọ́n mọ̀ dà lóru, ṣé ẹ ti kó wọn jọ, àwọn tí wọ́n frustrate aráàlú débi wípé ẹ̀rí jẹ́ kíbò wọn ó jẹ́ kíkà, ṣé ẹ ti rí wọn kó jọ, ṣé ẹ ti parí gbogbo ètò. Ṣé ká ẹ lè ṣe gómìnà náà ni? Ẹ ṣe, tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ ṣe. Kódà bẹ́ẹ̀ fẹ́ lé gbogbo èèyàn kúrò díẹ̀ kó kẹ̀yìn nìkan, wọ́n lè jẹ́ ká ẹ ṣe. Ṣùgbọ́n ẹni ó gbégi léjìká, tẹ̀yìn lójú o, kékeré ní tiwájú. Kódà bó gbégi lérí, tẹ̀yìn lójú, kékeré ní tiwájú. Ọmọlolú Olúnlọ́yọ̀ ńkọ́? Ọmọlolú Olúnlọ́yọ̀ ńkọ́? Ọmọ wa ni ẹjọ́ ṣe. Bàṣán tẹ́rẹ́ tí wọ́n fi lé Bọ́lá Ìgè kúrò nípò, tí wọ́n fi etí ń jẹ́ láyípo, tí wọ́n fi hàn bàbá oníbàbá. Ọmọlolú wọlé, ó sì ń ṣèjọba tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n rántí ìwádìí tí wọ́n fi bí Ọmọlolú léèrè ọ̀rọ̀ tó lẹ́ni ó bá ṣèjọba fóṣù 6 péré, àbóṣù 3, tó ní ò lè tò sí mọ́. Bàbá ti lọ láìpẹ́ yìí o, a fẹ́ ṣe wéèkì fún wọn. Ẹ̀yin àgbà òṣèlú, èyí tẹ́ jẹ́ gómìnà lẹ́yìn Ọmọlolú àti lẹ́yìn Ọmọlolú àti lẹ́yìn Ọmọlolú ń gbọ́ wà láyé. Sọ̀rọ̀ tí bàbá sọ, ṣé wọn ò padà kó jẹ́ kí wọ́n tó lọ? Ṣé bó ṣe dùn náà ni nígbà wọn wà ń pò, kòró hàn rárá tí wọ́n fi lọ bọ́ba tó ni wọ́n? Ẹni kẹ́ dáhùn béèrè yẹn, dúró lè mọ́ iye mi tààrà. Ẹ̀yin aráàlú, ẹ̀yin kọ́ lẹ lọ́rọ̀ eléyìí o. Àwọn tó fẹ́ díje dupò lónìí, ẹ̀rù ń bà mí. Ìròyìn tí mo rí láàárọ̀ yóò sì ròyìn ìdùnnú rárá. Mo dá sunkún ìgbà tí mo rántí ìgbìyànjú mi, tí mo rántí ìlàkàkà mi lórí kí náà fi ilẹ̀ dọ́mọ, lórí bọ́mọ ẹni ṣe rógún ẹni jẹ, lórí bọ́mọ ẹni ṣe rí ṣòkòtò ẹni wọ̀ bá pẹ̀yìndà. Ṣùgbọ́n ọ̀hún ọ̀wá ní padà làwọn lóògùn, ṣé ṣòkòtò ọ̀hún ò ní padà sò wọ́n nídìí? Kí lè tá a kọ́ dọ́mọ kó má dègún, ọkọ̀ tá a rà dọ́mọ kó má padà dí kàyàkàyà. Adébáyọ̀ Àlàó Akálà, ó mà ṣe o, iná wa dilẹ̀ lẹ́yìn àsùnsùjẹ. Ìkànnù ọmọ Akálà wa lọ ilé ẹjọ́, wọ́n ní wọn ò ríjà parí látìgbà tí wọ́n ti sìnkú Akálà. Ó wá lọ ilé ẹjọ́, ó wá gba ilé ẹjọ́ lọ, wá ní kí wọ́n wò òkú bàbá àwọn, kí wọ́n wá ṣe DNA test. Ó ní kí Akálà ọmọ sinmi, ó ní kọ́ mọ̀ ìyá aláró ọmọ sùn, tí bá ń sùn kí wọ́n jí. Mo ní nítorí kíni? Mo ní nítorí ogún ẹ̀ tó fi ilẹ̀ náà ni, nítorí ilé tó fàágùn kọ́, nítorí ọrọ̀ tó kójọ kó tó lọ, kí wọ́n jí kó mọ́ sùn ní kòtò.
kí wọ́n fọ́ gbogbo táìsì tí wọ́n fi ṣe ilé ìkẹyìn rẹ̀ lọ́ṣọ̀ọ́, kí wọ́n tún wú jáde ní bọ̀rọ̀ gidi, kí wọ́n wá gbé òkú Àkàlà gẹ̀gẹ̀gẹ̀. tó bá ṣe yín ni wọ́n bá kí wọ́n kó, bí wọ́n bá run orí ẹ̀ ń bẹ̀ kí wọ́n kó, bó ṣe gun ni wọ́n bá kí wọ́n lọ lúbúlúbú, bí wọ́n bá sì bá ẹran kí wọ́n padà gé, kí wọ́n wá gbé lọ laboratory, kí wọ́n lọ rèé jọ́, kí wọ́n wo kẹ́míkà tí ń bẹ ń bẹ̀, kí wọ́n wò bóyá bá tara àwọn ọmọ méjèèjì mu. Nítorí kí ni ó jẹ́? Wọ́n nítorí ilé ńlá rẹ̀ tó kọ́, ó láwọn ẹ́stéètì ńlá kan, wọ́n ní ló dìjà ń gba Àkàlà kú tán. Wọ́n ní wọ́n kó ní owó ńlá ní báǹkì tilẹ̀ yìí àti tòkè òkun, níbi tí wọ́n ti rí náírà, dọ́là àti pound sterling. Wọ́n ní nítorí eléyìí Àkàlà ò gbọ́dọ̀ sun àsùnfojú lérun. Wọ́n ní kí wọ́n jí Àkàlà bí bá ń sùn lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá ń kẹ́ lọ́wọ́ kí wọ́n ní wọ́n dọ́wọ́ kẹ́ ìdúró náà. Wọ́n ní nítorí pé àwọn máa ń jà sí tó fi ilẹ̀ lẹ́yìn tó ti lọ. Ó mà ṣe o. Inú mi bàjẹ́. Inú mi bàjẹ́. Nítorí tá a fi ń sáré ọ̀nà rèé. Rántí àdúrà àwọn tẹ́ ń pa tẹ́ bá fẹ́ dépò. Rántí bẹ́ẹ̀ mi èèyàn ò ṣe jọ yín lójú. Rántí mẹ̀kúnnù tẹ́ fìyà jẹ ńgbẹ́ bá wà ń pò. Rántí òkè tẹ́ sùn tẹ́ ní rántí pẹ́ sọ̀kalẹ̀ mọ́. Rántí bẹ́ẹ̀ sì máa tẹ mẹ̀kúnnù bàṣùbàṣù tẹ́ wọ́n lójúmọ́lẹ̀. Rántí bí ìgbé ayé ìdẹ̀rùn mẹ̀kúnnù ṣe jọ yín lójú. Rántí owó ẹlẹ́bi tẹ́ kó fálárì. Rántí owó tó yẹ kí ìlú kó jẹ́ tìlú tẹ́ fi kó dúkìá nìkan jọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń kó dúkìá jọ lọ́wọ́ báyìí. Àtẹ̀yìn tẹ́ ń pé tó bá gbà lẹ́fun àfi dandan lákẹ́ dépò. Agbégilérí tẹ̀yìn lójú o. Tọ́rẹ́ dépò náà gbogbo tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ ẹ́ ṣe. Tẹ́ bá sí tán kọ́ ẹ kú ń bẹ̀. Tẹ́ bá kú ń bẹ̀ tán ẹ padà lọ. Yóò wá kù yín yọ́kẹ́yìn yín. Wọ́n nílé ọ̀hún pọ̀ púpọ̀. Wọ́n lówó ọ̀hún pọ̀ púpọ̀. Wọ́n ní dúkìá ọ̀hún ó yà kàbútẹ́rì. Ilé ayé ilé asán. Àfọwọ́bà fílẹ̀ lásán. Fẹ́ digbá mo fẹ́ dàwó. Mo fẹ́ dogún mo fẹ́ dọ́gbọ̀n. Mo fẹ́ di kòkò bàbá àsáàsùn. Mo fẹ́ máa bọ̀ kílẹ̀ ọ̀rọ̀. Èmi mo fẹ́ kí wọ́n máa pè. Ìfẹ́ ó yẹ lòmíì mọ́ jù mí lọ. Ìdí iṣẹ́ tí mo ń ṣe èmi nìkan náà ni. Vanity upon vanity. Ilé ayé tó ti tán ká tó sọ pé ó tán. Àìláròjinlẹ̀ ọmọ ìdá ìmọ̀ pọ̀ fà. Ó mọ̀ lágbára o. Ẹ̀mí tí ò ní dọ̀la tí ń lóṣù 6. Ìwọ tó mọ̀gbà tó kú tó sì ní wọ́n lọ pẹ́ nìkan. Bí ó lè rí wọ́n nítorí kíni? Ó nítorí pé ẹjọ́ ń dupò. Ẹjọ́ wọlé. Òun lọ́lọ́ yàn nìyẹn. Bọ́lá sì ṣe èèyàn kọ́ wọlé náà lọ́lọ́ yan ìyá tí. Àdánwò ọ̀yàn tí. Ìtí ọmọ ọ̀yàn tí. Wàhálà tí ń bẹ́ẹ̀ ọ̀yàn tí. Tọ́lọ́mọ̀ bá jẹ́ wọlé kọ yẹn wàhálà tí ọ̀nù. Torí pé wàhálà tí ó wà fẹ́ni ó dìbò wọlé yàtọ̀ sí èyí tí ó wà fẹ́ni tí ó dìbò wọlé. Ìgbà tẹ́ ẹ bá ń fẹ́ni tí ó dìbò wọlé ṣe yẹ̀yẹ́. Ìgbà náà lẹni tó dìbò wọlé ń rẹ́rìn-ín. Ṣùgbọ́n yẹ̀yẹ́ náà lẹ́ padà fẹ́ni tó dìbò wọlé ṣe lẹ́gbẹ̀yìngbẹ̀yìn. Kọ́lọ́n kó ṣàánú wa. Ó mà ṣe o. Wọ́n lọ sìnkú kan ní ṣọ́ọ̀ṣì wa. Ṣọ́ọ̀ṣì Àpàpá là ń lò lábà wa. Tí wọ́n bá lọ ta kété bíi ṣọ́ọ̀ṣì oko. Èébú yẹn ṣe èébú tí ń gbọ́ rí. Ṣọ́ọ̀ṣì Àpàpá ta kété sábúlé ṣùgbọ́n náà ságbá ni. A lọ sìn ìyá kan bẹ̀. Bàbá olófin nígbà wọn kú ibẹ̀ la gbé wọn lọ. Wọ́n wá rántí orin tí pásítọ̀ wọn kọ kò tètè yé mi. Ṣùgbọ́n mo jọ́ ọmọ tí máa béèrè ọ̀rọ̀ púpọ̀ ńgbà kékeré mi. Inú jẹ́ ó padà yé mi. Ó ní ẹsẹ̀ 6 péré ni. Ẹsẹ̀ 6 péré ni o. Gbogbo ìlà ìlò ọmọ ẹ̀dá láyé ẹsẹ̀ 6 péré ni o. Gbogbo ìlà ìlò àlà àlù àdòkè àdìtàn fún ọmọ ẹ̀dá nílé ayé ẹsẹ̀ 6 péré ni. Èyí tó wúlò fún wa là ń sá fún.
èyí tí ó di wàhálà sí wa lọ́rùn là ń dì mọ́yà àkọlé ogún ara mọ́tò ọgbọ̀n ilé wa pọ̀ tá a ti pa a sì ráwọn tó ń sùn ta àkọlé tó pọ̀ àwọn kan sì ń sùn ta a sì ń rí wọn ṣùgbọ́n kò kàn wá ẹlẹ́ẹ̀lẹ́ táyé lọ́rùn ẹlẹ́ẹ̀lẹ́ ran gbogbo èèyàn lọ́wọ́ tán mélòó ló ti ràn lọ́wọ́ o gbogbo ayé ló fi kọ́lé tán gbogbo ayé ló fi ní bísínẹ́sì tán gbogbo báńkì ló lówó sí tí ó di wàhálà lẹ́yìn rẹ̀. I keep wondering what level of callousness, what level of hatred, what level of greediness ló lè mú ọmọ olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà sọ pé kí wọ́n wú òkú bàbá àwọn fẹ́ ṣe DNA test kán jí tó bá sùn lọ́wọ́ àwọn fẹ́ ṣe DNA test tó bá ṣe èmi ni ọmọ rú bàbá àwọn màá ní mo yọ̀ǹda gbogbo ogún èyí tí wọ́n bá fún mi bẹ̀ gan tí mò ń lò lọ́wọ́ màá dá padà màá ní mi ò nítorí ogún tó fi lẹ̀ nítorí ẹ́stéètì ńlá kan tó ní nítorí àwọn owó tó ní báńkì ní náírà dọ́là pound sterling euro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè náwó mọ́ bí ó wà o kò lè gbélé mọ́ bí ó wà o kò lè gún mọ́tò mọ́ bí ó wà o ayé mà léwu ẹ lọ kó banjọ ẹ̀yin mú sí mi ẹ sọ pé ìranù mò ń sọ ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ débẹ̀ tọ́lọ́n bá tilẹ̀ débẹ̀ ẹ̀ débẹ̀ tọ́lọ́n bá lẹ́ẹ̀ni débẹ̀ ẹ̀ ní débẹ̀ o bẹ́ẹ̀ pa gbogbo ayé tán kẹ́ ẹ̀ pa gbogbo ayé tán kọ́ kẹ́yìn nìkan kọ́ jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ dìbò fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ káàbò fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ kéde ìbò fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ kéde ara yín fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ jubiléètì fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ búra fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ tún ṣèjọba lórí ara yín tọ́lọ́n bá ní kò tún ní bó ṣe rọrùn tó lójú yín tó bá lẹ́ẹ̀ni débẹ̀ ẹ̀ ní débẹ̀ tó bá lẹ́ẹ̀ni débẹ̀ ẹ̀ ní débẹ̀ ẹ̀yẹ dẹ́rù kí ní náà bá rúgbó àwa gbọ́ ọlọ́run yé ẹ̀rù ọlọ́run bà wá ọlọ́run ò ṣàánú wa o jẹ́ ká ní ẹ̀mí ká túbọ̀ ní ẹ̀mí mímọ rírì rẹ̀ ká gbọ́ àgbọ́yé àwọn òfin rẹ̀ nínú ìwé rẹ̀ ká gbọ́ àgbọ́yé àwọn òfin rẹ̀ nínú ìwé rẹ̀ ọlọ́run lé wa jìnnà sí ìfẹ́ ayé tí mú ní kọsẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbé wa súnmọ́ ìfẹ́ rẹ̀ tí mú ní yege lọ́dọ̀ rẹ̀ a bẹ̀ ọ́ ṣàánú wa tò wá mọ́ àwọn ẹni rẹ̀ tí wọ́n ń bọ̀wọ̀ fún àṣẹ rẹ̀ ọlọ́run lé wa jìnnà sí àwọn ẹni bí tí wọ́n ń pe òfin rẹ̀ ní irọ́ tí wọ́n ń tàkìtì pàkọ́ sí àṣẹ rẹ̀ ọlọ́run kó wa yọ lọ́wọ́ àwọn ìka ẹ̀dá tí wọ́n nígbàgbọ́ nínú bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá ọbù lẹ́sẹ̀ ọlọ́run gbé wa lékè wọn àwọn alábòsí ẹ̀dá àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn asọ̀rọ̀ ànádìbá mi ìkójúmọ́ tó mọ́ ọlọ́run fi hàn wá ìyàtọ̀ láàrin ọ̀tá àti ọ̀rẹ́ ká lè mọ ibi tá a gbégbá wa sí káyé máa fọ̀rẹ́ ṣọ̀tá ká sì lè máa fi ọ̀tá ṣọ̀rẹ́ ọlọ́run túbọ̀ fi yé wa ọ̀nà tó oníkátọ̀ tí ó jẹ́ ọ̀nà tó tọ́ tá a fi gúnlẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fi yé wa o tọ́ wa sọ́nà ṣí gàgá ojú wa láti rí ìyàtọ̀ láàrin ọ̀nà tó dàbí ọ̀nà ṣùgbọ́n tó jẹ́ pé igbó ni kí o sì fẹsẹ̀ wa lé ọ̀nà tá a fi gúnlẹ̀ ayọ̀ ọlọ́run gbogbo ibi tó o bá gbé wa sí mọ́ gbà wá lágbé àwọn àṣẹ rẹ̀ èyí tí yóò jẹ́ kí a gúnlẹ̀ ayọ̀ tí yóò jẹ́ kí ojú wa dáa tí ó sì tún jẹ́ kí ẹ̀yìn wa dára lẹ́yìn gbogbo eléyìí ọlọ́run àwa fira wálẹ̀ fún ìfẹ́ rẹ àti àṣẹ rẹ àti ìtọ́sọ́nà rẹ gẹ́gẹ́ bí o ṣe rán wa sí ọmọnìyàn a sì ṣetán láti tẹ̀síwájú nínú iṣẹ́ ọmọnìyàn tá à ń jẹ́ láì fepo bọyọ̀ láì sì kúrò lójú òpó tó fẹsẹ̀ wálé. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ọ̀hún o ọjọ́ abákú làádèrè èèyàn ò sunwọ̀n láàyè ní gbogbo ìgbà tákàlà ń bẹ láyé ìjọ a mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tírú àwọn nǹkan wọ̀nyí yóò padà ṣẹlẹ̀
ó ṣeé ṣe láyé kó lè lówó lọ́wọ́ ó rìnrìn kó lè jẹ́ èèyàn lókè èèpẹ̀ egbò tá a bá ṣe láyé nítorí ọmọ ni o Àlàó Àkàlà ti kú ó ti wọ káàlẹ̀ lọ ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ náà jáde báyìí láti mọ ẹni tó jójúlówó ọmọ láti mọ ẹni tó jọmọ àlè kò wá ní jù báyìí lọ táì labalabi tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ jẹ́ á ṣíà ẹ̀ ẹ jẹ́ kó dọ́dọ̀ onílé ẹjọ́ dọ́dọ̀ àlejò ká lè mọ̀ bá a ṣe é ṣe ń gbà tá a bá wà láyé kí ni ń gbẹ̀yìn ẹ̀dá ń gbà tẹ́ẹ̀dá bá kú tán ká lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni o a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ni o ire kàbìtì. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. àti retí rẹ̀ o. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ.